ọ̀gbàgbà tí ń gbà láì lára ọba tí ń gbà láì lẹ́nìkan ojú rẹ̀ ni mò ń wò gbogbo ènìyàn mi ẹ jẹ́ ká ojú rẹ̀ ni mò ń wò ojú rẹ̀ ni mò ń wò ọ̀gbàgbà tí ń gbà láì lára ọba tí ń gbà láì lẹ́nìkan ojú rẹ̀ ni mò ń wò. Ọlọ́run bàbá gbé ọ̀gá yìn ọ́ lógo nítorí ìwọ ni Ọlọ́run lẹ́yìn rẹ̀. Ọba tí ń bẹ kí bẹbẹ ó tó bẹ, ọba tí ó máa wà nígbà tẹ́nìkan ò ní sí mọ́ láyé, ìwọ ni mo ké pè ní àṣálẹ́ yìí o. Mo fi ọpẹ́ fún ọ, mo fi ìyìn fún ọ, mo dúpẹ́ lórí gbogbo ọkàn tó ti ń wò mí lọ́wọ́lọ́wọ́, mo dúpẹ́ fún ìyanu tó máa ṣe ní àṣálẹ́ yìí, mo dúpẹ́ nítorí pé o máa gba gbogbo ògo, mo dúpẹ́ nítorí pé ìyanu máa ṣẹlẹ̀, mo dúpẹ́ nítorí pé gbogbo òkè ìṣòro máa di pẹ̀tẹ́lẹ̀. Ògo ni fún orúkọ rẹ lókè ọ̀run. Ọlọ́run ìpè gbapẹ́ gba ìyìn wa. Mo lọ sínú ọ̀rọ̀ rẹ báyìí. Ọ̀rọ̀ rẹ ní wo ni sàn tí ń gbanilà, ọ̀rọ̀ rẹ ní tú àṣírí ìdè, ọ̀rọ̀ rẹ ní túni sílẹ̀. Àìmàṣíntà hàlìyà Ọlọ́run ọ̀rọ̀ ó yá sọ ọ̀rọ̀ rẹ, sọ látẹnu ikọ̀ rẹ lónìí kí ìyanu kó ṣẹlẹ̀. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa, àmín. Ẹ gbọ́ gbogbo ọkàn tí ń wò mí, mo kí yín láti àṣálẹ́ yìí lọ. Gbogbo ìṣòro tí ó kọjá ẹ̀mí yín, gbogbo ìṣòro tí ó pa yín, lórúkọ Jésù ọ̀run kó kó kúrò nínú agbada yín. Mo pa aláṣẹ láti àṣálẹ́ yìí lọ. Gbogbo ogun ìṣòro ayé, gbogbo ogun ìṣòro ọ̀tá, èyí tó lè pa yín run, èyí tó lè mú ọjọ́ yín kó kúrú láyé, lórúkọ Jésù Olúwa kó máa mú kúrò. A máa fi iṣẹ́ ìran mi, iṣẹ́ tá a bá rán ikọ̀ òní kọ̀ máa ń jẹ́. A fi iṣẹ́ ìran mi ní àṣálẹ́ yìí sí gbogbo ọkàn tó ń wò mí láti èní lọ. Mo gbàdúrà ọ̀rọ̀ yín á dayọ̀. Ọ̀sẹ́yìn tó Olúfẹ́mi, Rẹ́sà Jackson, Olúṣọlá Olúfúnmiláyọ̀, Olúṣọjí Ọbátayọ̀, mo kí gbogbo ọkàn tó rí mi wò àti ẹ̀yin tẹ́ tí ń wò mí. Nǹkan kan tí mo tọrọ lọ́wọ́ yín ní àṣálẹ́ yìí, ẹ bá mi share mẹ́sẹ́jì èyí tá a ṣe lánàá. Ó káàkiri gbogbo àwọn èrò òkè òkun, àwọn US, láti UK, láti Canada, láti Dublin, bẹ gbogbo náà ti ń pè tí mo sì ń gbàdúrà ìṣẹ́gun fún wọn. Ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ bá mi share message. God will bless you as you share this message in the mighty name of Jesus Christ. Ẹ gbọ́ mo kọ orin kan lẹ́ẹ̀kan, nẹ́tíwọ́ọ̀kì ò jẹ́ kó rí yẹ kó yé yín dáadáa. Mo sọ wípé ojú rẹ ni mò ń wò, ojú rẹ ni mò ń wò, ọ̀gbàgbà tí ń gbà láì lára ọba tí ń gbà láì lẹ́nìkan, ojú rẹ ni mò ń wò. Ẹgbẹ́ mi ẹ̀yin ènìyàn wọ̀nyí láti àṣálẹ́ yìí lọ, gbogbo òkè ìṣòro tó fẹ́ fún yín lọ́rùn pa, gbogbo òkè ìṣòro tó lè múni lẹ́mìí lọ, láti àṣálẹ́ yìí lọ lórúkọ Jésù ọ̀run gbẹ́sẹ̀ lé. Arán mi láti sọ̀rọ̀ lórí àkóríta ó sún mi, àkóríta ó sún mi. Ọ̀pọ̀lọpọ̀ inú ìgbé ayé tí wọ́n wà nìyẹn. I am fed up junction, the junction I am fed up. Gbọ́ mi dáadáa, òun ni Ọlọ́run rán mi láti sọ̀rọ̀ lé lónìí. I'm fed up junction. Ẹ gbọ́ mi dáadáa, ẹ gbọ́ mi dáadáa. Tí ó bá tó àkóríta kan, tí ìṣòro bá pọ̀ lápọ̀jù, ó máa ń sún ènìyàn ni. Ẹlòmíì á ní kó ń kúkú fayé sílẹ̀ kó ń máa kọjá lọ. Ẹlòmíì á ní gbógàn tí ẹ ti sún. Ẹ gbọ́ mi, Olúdáre Igbókọ̀ yìí máa gbóhùn lẹ́nu wòlíì. Ẹ gbọ́ mi gbogbo ènìyàn wọ̀nyí, má jẹ́ kó sún ọ, òun la ṣe rán mi wá lálẹ́ yìí. Ọ̀nà àbáyọ wà fún ọ. Ọ̀nà àbáyọ ni Jésù Kristi olùgbàlà fi rán mi wá gẹ́gẹ́ bí wòlíì rẹ̀. Ẹ gbọ́ mi ẹ̀yin ènìyàn,
láti àṣálẹ́ yìí lọ. Ìṣòro tó dojúkọ, ìṣòro tó lóòní lọ, ìṣòro tó lóòní ju bó ṣe wà yìí lọ, lórúkọ Jésù mo pa á láṣẹ, ìṣòro náà ọ̀run kó gbẹ́sẹ̀ lé. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Bello Tawakalitu Olúwatóyìn, màmá ẹ máa gbóhùn lẹ́nu wòlíì ní àṣálẹ́ yìí. Àkóríta ó sún mi. Ẹ gbọ́ kí ni à ń pè ní ó sún mi. Nígbà tí èèyàn bá dùn sọ́tún, nígbà tí èèyàn bá dùn sósì, torí wípé gbogbo ẹ̀ pàbó ló já sí, tí èèyàn èèyàn wá di aláìmọ̀ọ́ṣe, èèyàn wá rí wípé gbogbo ẹ̀ kàn tiẹ̀ ti sún òun ni à ń pè ní àkóríta ó sún mi. Ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ tí iṣẹ́ bá bọ́ lọ́wọ́ wọn, ẹ wo bíi pé kéèyàn ó gbéra kó sọra sínú omi òkun ni, ó máa sún ènìyàn. Ẹni tó ti ń gbowó, tó ti ń gba bíi 200,000, tó ti ń gba bíi 500,000 lóṣù, kí wọ́n ṣàdédé dá dúró. Àkóríta ó sún mi nírú ẹni bẹ́ẹ̀ wà. Ọ̀pọ̀lọpọ̀ ló wà lákòríta ó sún mi. Ẹlòmíì gbà tó jẹ́ obìnrin, ó ti tó lọ́kọ, ó ti pé 25 years, 30 years, 35, 40 years, ilé òbí ẹ̀ náà ló ṣì wà. Ìgbà tó yá káṣírí bá a lè bò, ó lọ rẹ́ǹtì ilé. Obìnrin ni ó kì í ṣọkùnrin, kí ló dé tó lọ rẹ́ǹtì ilé? Ẹgbọ́n ìṣòro ló máa mú kóbìnrin lọ rẹ́ǹtì ilé. Obìnrin tí ò tí ì lọ́kọ tó lọ rẹ́ǹtì ilé tó lóun fẹ́ kọ̀ǹfọ́ọ̀tì ayé òun, gbọ́ mi dáadáa, àkóríta ó sún mi ní irú ẹni bẹ́ẹ̀ wà. Ẹ gbọ́ mi dáadáa, kí ló máa mú obìnrin lọ gbalé, lọ máa ra tẹlifíṣàn, lọ máa ra fídíò, lọ máa ra plasma, lọ máa ra gbogbo ẹ̀, máa ra fíríjì, máa ra water dispenser sínú ilé. Obìnrin ẹ gbọ́ mi, nítorí pé ó wà lákòríta ó sún mi. Tàlàyé ẹ wà bẹ́ẹ̀ láti àṣálẹ́ yìí lọ, lórúkọ Jésù. Ọ̀nà tó tì mọ́ táyé ẹ fi wà bẹ́ẹ̀, àmì tá a fi sínú ayé rẹ táyé ẹ fi wà bẹ́ẹ̀, olùgbàlà ní kí n sọ fún ọ pé ọ̀run parẹ́ láti èdè lọ. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ẹlòmíì àwa fẹ́ kọ ọ̀hún tán, wọ́n á kọrin fún ọ lọ́jọ́ ìgbéyàwó. O ti fẹ́ ọkọ tán, o ti ń lọ lé ọkọ, mo fàdúrà sí ọ. Bó ti ń lọ, mo fàdúrà sí ọ. Kó má kèṣù, kó má gàgbà kò nílé ọkọ, bó ti ń lọ, mo fàdúrà sí ọ. Ẹ gbọ́, bó ti délé ọkọ kò gbọ́ párá, kò rí ọmọ bí, kò tiẹ̀ lóyún láti àárọ̀ di alẹ́ mọ́. Ó sì ṣe àyẹ̀wò lọ́gbà àgbàwòsàn. Àwọn dókítà sọ fún wípé kò sí nǹkan kan tí ń jà lógun. Wọ́n wo nǹkan ọkọ ẹ̀, wọ́n ní ara ọkọ pé, ara ìwọ ìyàwó pé, ẹ lọ máa gbàdúrà. Ẹ gbọ́ mi, àkóríta ó sún mi ni. Kò sóúnjẹ tó ṣe, kò sí ọbẹ̀ tó ṣe nílé ọkọ yẹn tó máa dùn lẹ́nu ọkọ. Nígbà tí ò rọ́mọ tí ó dá sí ti rúùmù rú, nígbà tí ò rọ́mọ tó jẹ́ àkóríta ó sún mi. Ta ló ń bẹ ní àkóríta ó sún mi? Láti àṣálẹ́ yìí lọ, ọ̀run gbé ayé rẹ dìde, ọ̀run sún ọ síwájú, ó máa kúrò lójú kan bí adágún omi. Láti àṣálẹ́ yìí lọ, ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ẹ gbọ́, ènìyàn kan wà nínú ìwé mímọ́, a máa ń pe orúkọ ẹ̀ ní Hánà. Àkóríta ó sún mi ló wà, ṣùgbọ́n in tí mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ rẹ̀, mi ò fẹ́ lọ púpọ̀ lọ́sọ́dọ̀ ọ̀nà Hánà yẹn lálẹ́ yìí, torí ó níbi tá a ṣe ń lọ. Ẹ gbọ́ mi, Hánà kò fìgbà kan kókó rẹ̀wẹ̀sì nínú àdúrà. Síbẹ̀síbẹ̀ bó ti ń sọkún tó, bẹ́ẹ̀ ló ń gbàdúrà, nítorí pé àwọn ìdílé Hánà, bàbá ìyá ẹ̀, wọn ò mọ̀ ju Ọlọ́run lọ. Ọlọ́run náà ni wọ́n ń ké pè. So wọ́n ti fi kọ́ láti kékeré. Ó gbọ́, Hánà bẹ̀rẹ̀ sí ní ké pe Ọlọ́run ní gbogbo ìgbà. Mo sọ nípa ẹ̀ lánàá gan-an. Ẹ gbọ́ mi dáadáa. Hánà ò jẹ́ kó sún òun, ó sì tún bọ̀. Kò sí ọdún tí Hánà ò kí ń lọ sí Ṣílò. Ọdọọdún ló máa ń tẹ̀lé ọkọ Ẹlikánà àti Pẹ̀níníà, ìyàwó tí ọkọ fẹ́ lé. Wọ́n jọ máa ń lọ lọ́dọọdún ni. Kò jẹ́ ó sùn, kò jókòó sílé, kò rẹ̀wẹ̀sì. Gbọ́ arábìnrin, arákùnrin, ẹ má rẹ̀wẹ̀sì. Ẹ má rò wípé kí ló ń ṣẹlẹ̀. Oh, God bless you, sir. Brother Olùsọjí Ọbátayọ̀, ẹ̀yin lẹ́ni àkọ́kọ́ tó share message yìí. Mo gbàdúrà ní àkóríta tí ẹ wà tí ò tẹ́ ẹ̀yin lọ́rùn. Mo sọ pẹ̀lú agbára ìpè tí ń bẹ lórí mi, lórúkọ Jésù, ọ̀run ṣí yín kúrò nípò yẹ, ọ̀run sún yín síwájú, ọkàn yín á balẹ̀. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Gbogbo ń tẹ́ ẹ ti dáwọ́lé, tẹ́ ẹ ti ṣe láyé, lórúkọ Jésù, ayé ò ní gbà lọ́wọ́ yín, ayé ò ní rán yín padà lọ sákòríta ó sún mi. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ẹ tẹ̀síwájú ẹ̀yin èèyàn, kẹ́ máa gbọ́ ohùn wòlíì. Ẹ gbọ́ mi dáadáa.
Anna ò torí ti bẹ́ẹ̀ kó pẹ̀yìn dà o, mi ò fẹ́ kí wọn náà pẹ̀yìn dà, má jẹ́ ó sún ọ. Ọ̀pọ̀lọpọ̀ á ti tọ wòlíì lọ, wòlíì ti tàn ọ́, ó ti gbowó lọ́wọ́ rẹ. Wọ́n ní kó lọ sóò síìdì kó tó dára fún ọ, wọ́n ní kó tó lọ ṣe nǹkan báyìí báyìí wá sínú ṣọ́ọ̀ṣì kó tó dára fún ọ. Ẹ gbọ́ mi dáadáa, kì í ṣe gbogbo ẹ̀ lọ́lọ́run sọ fún ọ̀pọ̀lọpọ̀ wòlíì, ṣùgbọ́n má jẹ́ kó sún ọ. Tí Ọlọ́run bá ṣe ń bẹ, ìrètí ń bẹ fún ọ, ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ọ̀pọ̀lọpọ̀ ló ti sá lọ sí embassy, America embassy, ó ti lọ síbẹ̀ títí ó ti ń wá fíṣà kó rí gbà, ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀karùn ẹ̀kẹfà ẹ̀keje, síbẹ̀síbẹ̀ ó mà rí fíṣà gbà, ó wá bọ́ sí àkóríta, ó sún mi ò tiẹ̀ lè lọ́mọ́, mi ò tiẹ̀ mọ̀ yìí tí ń bá ṣe mọ́. Gbogbo owó gan tó rejọ tó fẹ́ fi ra tíkẹ́ẹ̀tì, gbogbo ẹ̀ ló ti ná tán. Ẹ gbọ́, àkóríta ó sún mi ní èyí, ṣùgbọ́n ní àṣálẹ́ yìí ọ̀run fà ó jáde. Tó bá jẹ́ wípé o bá gba wòlíì Ọlọ́run gbọ́, gbogbo ọ̀rọ̀ tí n bá ti ń sọ sínú ayé rẹ, ìwọ máa gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù. Ọ̀run máa mú ọ kúrò ní àkóríta ó sún mi. Princess Dr. Ọláyímíká, mo pàṣẹ Dixon láti àṣálẹ́ yìí lọ lórúkọ Jésù. Ọ̀run dá ọ láre, ogun ọ̀run gbé ọ níjà, ọ̀rọ̀ rẹ máa dayọ̀. Mo gbàdúrà, ọmọ rẹ ọkùnrin yẹn ayé ò ní gbà lọ́wọ́ rẹ. Ògo ni fún Jésù lókè ọ̀run. Gbọ́ aláṣẹ ọ̀run, Olúwa ṣeun àdùfẹ́, gbọ́ àkóríta ó sún mi tó lè wà láyé lórúkọ Jésù. Ọ̀run ṣẹ́ ogun náà fún ọ. Ẹ tẹ́tí sílẹ̀ kẹ́ ẹ gbọ́ mi. Ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú àìsàn tó jẹ́ wípé oríṣiríṣi àìsàn kan sínú ìmíì, bó ti ń bọ́ nínú eléyìí ló tún wọ orí eléyìí, ó ti wá di àkóríta ó sún mi. Àìsàn ti wá di ọ̀rẹ́ ẹ̀, àìsàn lójoojúmọ́ lóṣooṣù, ibi tó ti ń ṣiṣẹ́, hospital tó ń lò nílé iṣẹ́, ibi tó ti ń ṣiṣẹ́, ó ti sún wọn. Àwọn ilé iṣẹ́ yẹn gan ti sanwó ìwòsàn fún títí. Ó ti wá di wípé ìwọ ló máa sanwó ara rẹ. Ẹ gbọ́ mi dáadáa, ènìyàn kan ládùúgbò wa ń bì, nígbà tó wá sọpẹ́ lẹ́yìn àdúrà, ó ní ọjọ́ sàmó ní ọpẹ́, ló wá gbé microphone lé lọ́wọ́, ó ní ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ní hospital ibi tí mò ń lò, wọ́n gbé color television, plasma television ńlá, wọ́n gbé fún mi. Mo wá béèrè lọ́wọ́ ẹ̀, mo ní torí kí náà ṣe gbé fún ọ? Ó ní torí pé òun ni the best patient of the year, òun ni aláìsàn tó patronize hospital yẹn jù. Ẹ gbọ́, àkóríta ó sún mi ní irú ẹni bẹ́ẹ̀ wà. Ẹ gbọ́, irú ẹni bẹ́ẹ̀ ó nílò àdúrà dáadáa. Ìwọ tó jẹ́ wípé kó tó pọ̀sẹ̀ kan, kó tó pọ̀sẹ̀ méjì, ó tún ti wó kalẹ̀, wọ́n ti tún wá ń kí ẹ pẹ̀lẹ́ o, Ọlọ́run á mú yín lára dá o. Àkóríta ó sún mi ló wà. Àfi ká yá gbàdúrà dáadáa, má jẹ́ ó rẹ̀ ọ́. O máa bọ́ lọ́wọ́ ogun. Sọ bẹ́ẹ̀, sọ pé mo máa bọ́ lọ́wọ́ ogun. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ẹ gbọ́ mi dáadáa. Ẹlòmíì, mo ti sọ̀rọ̀ lórí físà yẹn, ẹlòmíì ò rí físà gbà, tó jẹ́ pé gbogbo bó ṣe ń patronize káàkiri kò rí físà gbà. Mo fẹ́ sọ nípa ọmọkùnrin kan, ìyẹn gan kó lè ṣí ọ níyè láti àṣálẹ́ yìí lọ. Arákùnrin yẹn, mo mọ̀, ọjà obìnrin ló ń tà lọ́jà ibi tó ti ń tajà sá. Ẹ gbọ́, irú ọjà wo ni? Àwọn powder, àwọn kírímù táwọn obìnrin fi ń para, àwọn ọṣẹ ìwẹ̀, àwọn oríṣiríṣi nǹkan bíi cosmetics, òun ló ń tà ní ọjà, nínú ọjà ibi tó ti ń tajà. Mi ò fẹ́ dárúkọ ọjà yẹn. Ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀ níbẹ̀. Ó wá tó àkókò kan, èèyàn kan wá sọ fún wípé wọ́n fẹ́ ṣe físà Canada fún, kó wá kúkú lọ sí Canada, á ti bẹ̀ lówó. Ó sì mú gbogbo ọjà yẹn, ó sì lùtà ní gbàǹjo. Gbogbo ọjà tó wà ní ṣọ́ọ̀bù ẹ̀, ó lùtà, ó gbé ṣọ́ọ̀bù fẹ́ lòmíì. Ẹ béèrè pé kí ló ṣẹlẹ̀ sí? Ohun tó ṣẹlẹ̀ náà ni wípé bó ti gbé ṣọ́ọ̀bù fẹ́ lòmíì, gbogbo tẹlifíṣàn tó ní sílé, gbogbo fíríjì tó ní sílé tó ń gbé, nítorí àpọ́nni kò tí ì níyàwó, ó sì mú gbogbo ẹ̀, ó sì lùtà pátápátá. Oh my God, àìkà sínta hàlì mùsínta hàlìyà. Ẹ gbọ́, ẹ̀yin ènìyàn, ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀. Ó sì ta gbogbo ẹ̀ pátá. Ó lọ kó fún ẹ́jẹ̀ǹtì tó ń bá ṣe físà. Nígbà tí wọ́n gbé físà lé lọ́wọ́, àṣẹ ayédèrú físà, òbé físà, òun ni wọ́n gbé lé lọ́wọ́. Ló wá gbé dé airport. Ẹ mọ̀, wọ́n kàn fi ha orí tébù kan báyìí, ló ṣògedegbe pé fèèkì. Arákùnrin dákú ní airport, wọ́n ń da omi lé lórí ni. Nígbà tí ò tí ì tú àkókò Ọlọ́run ni. Ẹ̀yin ènìyàn, ẹ gbọ́rọ̀ ní àṣálẹ́ ìlẹ́nu wòlíì.
a ò ní pẹ́ ṣe tán, mi ò fẹ́ lòjú ọgbọ̀n ìṣẹ́jú ó dẹ̀ kù ìṣẹ́jú márùndógún báyìí. Ẹ gbọ́ mi dáadáa. Ló wá dìde ló wá lé, níbo ni ó tún bẹ̀rẹ̀? Ó wá bẹ̀rẹ̀ sí ní lọ ń ti ọmọlanke nínú ọjà yẹn. Ọmọlanke ló padà lọ ń tì. Ó ní mi ò ní jẹ́ ó sún mi. Ó ní mi ò ní jẹ́ kó sún mi. Ẹ gbọ́, ọmọlanke yẹn ló ń tì. Nígbà yẹn ló pàdé senior ẹ̀ ní secondary school, ẹni tó jẹ́ school prefect nígbà tó wà ní secondary school. Òun ló bá pàdé. Nìyẹn wá sọ fún pé ǹlẹ́ o, báwo ni kí ló ń ṣe nídìí irú iṣẹ́? Ó dẹ̀ sọ gbogbo nǹkan tó sún lédi iṣẹ́. Ènìyàn ló dá lẹ́hùn ni wọ́n gbé fake visa léhùn lọ́wọ́. Òun lòun ò ṣe lọ mọ́, kò dẹ̀ sówó kankan mọ́ lọ́wọ́ òun tóun lè fi establish. Ìyẹn wá ní òkè, ó dá kò burú, ṣe bó fẹ́ lọ sókè òkun ni, ó dá lọ mú fọ́tò ẹ̀ wá, lọ mú passport ẹ̀ wá, bọ́n ṣe bó ṣe fún bí ìyẹn ṣe lọ nìyẹn. Ẹgbọ́n mi ẹ̀yin ènìyàn, nígbà tó máa pé ọ̀sẹ̀ méjì, ó máa pé ọmọkùnrin kó pàdé òun ní airport ni. Bó arákùnrin kò tiẹ̀ kò press àwọn aṣọ ẹ̀, ó kàn rún mọ́ gbogbo báàgì, ó rún mọ́ travelling báàgì. Bó ṣe rún yẹn náà ló rún pápá, ó sì wọ jíǹsì àti ṣúẹ́tà kan. Bó ṣe gba airport yẹn nìyẹn. Nígbà tó débẹ̀ tó rí arákùnrin tí wọ́n jọ lọ léèwé rí, arákùnrin yẹn ní pé we are travelling together, my sikali pusenda. Níbo là ń lọ? Ó ní US là ń lọ. Níbo ní US? Ó ní Boatswain. Ẹ̀yin tẹ́ ẹ ti gbé lóyìnbó dáadáa ẹ mọ̀ bí Boatswain. Ó ní bẹ́ẹ̀ là ń lọ. Bó ṣe gbé fòdà nìyẹn. Ẹ gbọ́, nígbà tí yóò jẹ́ kó sùn, tó bá jẹ́ ó sùn, ibi tí ẹni tó ràn lọ́wọ́ ti rí nídìí ọmọlanke yẹn kò mà ní rí bá pàdé. Ilé ló máa jókòó sí tó máa kárí sọtá máa wòran. Ṣùgbọ́n nítorí pé kò jẹ́ kó sún òun, nítorí pé ó ní èmi ò ní gbà fún Sátánì, èmi ò ní gbà fún ayé kó borí mi, èmi ò ní gbà fún ọ̀tá kó borí mi, èmi ò ní jẹ́ kó sún mi, èmi ó dìde, màá wá nǹkan kan ṣe tí màá fi jẹun, tí màá sì fi padà sípò. Orí ìyẹn ló wà nígbà tó bára ẹ̀ lókè òkun tó wù ú lọ́kàn. Ẹ gbọ́ mi dáadáa, kò sí ohun tọ́lọ́run ò lè ṣe. Ọlọ́run máa ṣe nínú ayé rẹ, ọ̀rọ̀ rẹ sì máa dayọ̀. Ogun ọ̀run máa ṣẹ́gun fún ọ. Ìwọ tó wá láti ìdílé olórogún tó jẹ́ pé ogun ń jà lọ́tún ń jà lósì, tí ọmọ ìyàwó bá lówó ju ọmọ ìyálé, wàhálà dé. Ẹ gbọ́ mi ẹ̀yin ènìyàn, kò sí ohun tọ́lọ́run ò ní ṣe, kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Ọlọ́run máa ṣẹ́gun fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní ogun, tá a fi ogun jà láàárọ̀, tá a fi ń jà lọ́sàn-án lóru. Ẹlòmíì máa ń bẹ̀rù àti sùn ni, torí pé ó ti mọ̀ pé tóun bá ti gbóríhun lé pílò báyìí, tóun bá ti lè sùn pẹ́gẹ́, ogun ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Ẹ gbọ́ mi, láti àṣálẹ́ yìí lọ, ọ̀run gbà ọ́ lọ́wọ́ ogun, ọ̀run ṣẹ́gun fún ọ. Gbogbo ogun abẹ́lé tí ń jà ọ́, gbogbo ogun tí ń jà ọ́ ní kọ̀rọ̀, èyí tí ń jà ọ́ ní gbangba, láti àṣálẹ́ yìí lọ, tó o bá lè ṣàmì méje kó kọ sílẹ̀ kí n rí ọ báyìí, lórúkọ Jésù, ogun náà kó ṣẹ́ wọlẹ̀, ogun náà kó ṣẹ́ wọlẹ̀, ogun ọ̀run kó gbè ọ́ níjà, kọ́rọ̀ rẹ kó dayọ̀, kó rọ́nà àbáyọ. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ẹlòmíì níbi tó sùn dé láyé, a ní problem of accommodation. Bó ti ń gbalé eléyìí báyìí, kó tó lo owó yẹn tán, láńlọ́ọ̀dù á tún ti fún ní ìwé, a fẹ́ lo lé oko wa máa lọ. Owó tó tún kó yọ á tún fi rẹ́ǹtì míì, títí tó jẹ́ wípé kò ní fi rówó gbalé tí ó wà ha ẹrù káàkiri. Àkóríta ó sún mi ní èyí jẹ́. Ìwọ tó o ní sitting room ara rẹ, ìwọ tó o ní bedroom tó jẹ́ ìwọ nìkan ló ń wẹ̀ tó ń yàgbẹ́ níbẹ̀. Ẹ gbọ́ mi dáadáa ẹ̀yin ènìyàn. Ó wá dẹni tí ń káàkiri. Ẹlòmíì ilé ìjọsìn tó ń lọ ló lọ forí lọ́kọ̀ sí, tó sì ti ń gbà lọ káàkiri, nítorí wípé ayé ti sọ sí àkóríta ó sún mi. Ipò wo láyé sọ sí? Ọláyẹmí Grace Bello máa gbóhùn lẹ́nu mi. Adédèjì testimony. Ó mà sí ń ta hali pòṣẹ́ríà. Ẹ gbọ́ ẹ̀yin ènìyàn, ẹ máa ṣe àmì láti àṣálẹ́ yìí lọ. Àkóríta tí ò tẹ́ Ọlọ́run, ọ̀run kó fà ọ́ jáde. Ọlọ́run ìpè mi kó fà ọ́ jáde. Ọlọ́run àwọn wòlíì kó fà ọ́ jáde. Ọlọ́run Ayọ̀délé Babalọ́lá kó fà ọ́ jáde. Ọlọ́run Enoki Adéjàre Adébóyè, mo ní kó fà ọ́ jáde. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ẹ̀yin ènìyàn, ẹ máa ṣe àmì méje méje kí n máa rí báyìí. Ọ̀rọ̀ yín ti dayọ̀, ẹ máa rọ́nà àbáyọ. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ṣé ilé ìwé ló ń lọ? Àkóríta ó sún mi ló wà, tó bá ti ń fèèlì léraléra. Ọmọ kan wà, WAEC lásán ló ṣe láṣetì.
ẹ̀kíní ó fèlì, ẹ̀kejì ó fèlì, ẹ̀kẹta ó fèlì, ẹ̀kẹrin ó fèlì, ẹ̀karùn ó fèlì, ẹ̀kẹfà ó fèlì. Ìgbà yẹn náà mo wá sórí orí tẹlifíṣàn Muri International ni wọ́n ti rí mi wò. Wọ́n ṣe ń gbé ọmọ yẹn sáré bọ̀ nìyẹn pé bàbá ó ti sún wa, gbogbo ọ̀nà tá a lè fi gbà kó páàsì, a ti gba tíṣà fún sílé, a ti gba gbogbo ẹ̀ fún, ṣùgbọ́n kò yé wa. Ẹ gbọ́ mi ẹ̀yin ènìyàn wọ̀nyí, a gbàdúrà fún ọmọ yẹn. Ẹ gbọ́ o, a gbàdúrà fún ọmọ yẹn. Nígbà tí a gbàdúrà fún, ẹ gbọ́, ó wá lọ jókòó fún examination yẹn the next. Gbogbo ìwé ẹ̀ pátápátá ló mú pátápátá, gbogbo ẹ̀ pátápátá ló pass, àti maths àti English àti gbogbo ẹ̀, nítorí pé ayé ti dá ọwọ́ lé ọmọ yẹn, wọ́n ti rí ògo ọmọ yẹn, wọ́n ti mọ ibi tó ń lọ. Òun ni mo ṣe ń pè yín sórí òkè Yọmí lóko ìyá. Ẹ gbọ́ mi, ó lè dádúrà yẹn gbàsà àfi tá a bá jọ pàdé. Gbọ́, o gbúdọ̀ wá orí òkè kan tó máa lọ, kì í ṣe orí òkè tó ti máa lọ wòran wípé wọ́n ní mínísítà ń wá bí, wọ́n ní honourable ń wá bí, wọ́n ní gọ́vnà máa ń jọ́sìn lórí òkè yìí. Ìyẹn kọ́ ló wá lọ, ogun ayé ara rẹ ló wá lọ. Òun ni mo ṣe ń pè ọ́ kájọ ojú kojú àdúrà, iná kò náà àdúrà, kájọ gbà kọ́rọ̀n kó gbàdúrà rẹ. Bùnmi olúwa gbẹ̀bẹ̀ mi Johnson, ẹ máa gbóhùn lẹ́nu wòlíì. Àṣálẹ́ iná àdúrà ni èmi àti ìrẹ́ láàjọ gbàdúrà ti alẹ́ yìí. Kì í ṣe ìwọ nìkan, kì í ṣe èmi nìkan ni máa gbà fọ́, àjọ máa gbà ni. A sì ní ìṣẹ́jú 10 báyìí. Ẹlòmíà wà nílé iṣẹ́ tó jẹ́ pé kò sí promotion, kò sí promotion. Ẹlòmíì olóṣèlú ni, bó ti ń gbàpótí wọ́n á tún sọ fún lọ́dún pé wò ó sì lọ step down, á tún step down. Tó bá tún dọdún lẹ́yìn ọdún 4 tó tún ní òkè ó ti kàn mí báyìí, tó bá yẹ tún gbé wọ́n á tún ní lọ step down. Ẹ gbọ́, àlèláyé palẹ́ ọ kó wà lójú kan bí adágún omi. Kí ló dé tán step ẹ down? Ṣé ẹni tán ń pè pé kó wá bọ́ síbẹ̀ yẹn kì í ṣe má ṣe bí ọ̀nà ṣe bí ni? Kì í ṣe ọjọ́ kẹjọ náà sọ lórúkọ tán sọ òun náà lórúkọ ni. Kí ló dé? Ogun ló ń jẹ́ bẹ́ẹ̀. Àkóríta ó sú mi ló wà. Àyàfi tó bá dìde àdúrà, kò sí ohun tádùá ò lè ṣe, kò sí ohun tádùá kò lè ṣe. Oh my God, kò sí ohun tádùá ò lè ṣe o, kò sí ohun tádùá ò lè ṣe. Oh God, ẹlòmíì dá ilé iṣẹ́ sílẹ̀, ilé iṣẹ́ yẹn close down, tó jẹ́ wípé kò rọ́nà àbáyọ mọ́. Ilé iṣẹ́ yẹn close down, ẹnu ló kàn sí fi sọ káàkiri pé òun ti dá ilé iṣẹ́ sílẹ̀ rí, nítorí wípé a ti sọ sí àkóríta ó sún mi. Gbogbo nǹkan ti pòrúurú fún, kò rówó òṣìṣẹ́ san, àwọn tó jẹ ní gbèsè kò rówó táàsì gan san. Gbogbo àwọn tó jẹ ní gbèsè wọ́n ti wá múrin iṣẹ́ nínú kọ́pìnì yẹn, wọ́n ti kó, wọ́n ti lọ tà, wọ́n ti fi ṣòwò gbèsè tó jẹ. Ẹ gbọ́ mi dáadáa, àkóríta ó sún mi. Ta ló wà níbẹ̀ nínú wa? Ọ̀run máa pè ọ́ jáde láti àṣálẹ́ yìí lọ. Mo fẹ́ kó sáré gbàdúrà, sáré sọ fún Ọlọ́run, Olúwa, àkóríta tí ogun ìdílé bàbá mi sọ mí sí, àkóríta tí ogun ìdílé ìyá mi sọ mí sí, tí kò tẹ́ mi lọ́rùn, láti àṣálẹ́ yìí lọ, Olúwa fà mí jáde, fà mí jáde, fà mí jáde. Gbàdúrà dáadáa, gbà dáadáa, gbà dáadáa, gbà dáadáa, gbà dáadáa, gbà dáadáa. Gbogbo àkóríta tí ogun ìdílé bàbá mi sọ mí sí, àkóríta tí ogun ìdílé ìyá mi sọ mí sí, àkóríta tí èmi gan ti ká lára sọra mi sí, Olúwa fà mí jáde. Olúwa fi àánú rẹ fà mí jáde, Olúwa fi àánú rẹ fà mí jáde, Olúwa fi àánú fà mí jáde, fi fà mí jáde, 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 fà mí jáde. Gbọ́ àdúrà Jésù Olúwa wa, àmín. Ẹ gbọ́ mi dáadáa, o gbàpò tí ìdìbò lẹ́ẹ̀kínní wọ́n ní kó lọ jókòó pé kò tí ì kàn ọ́, lẹ́ẹ̀kejì kò tí ì kàn ọ́, lẹ́ẹ̀kẹta kò tí ì kàn ọ́, ó wá sún ọ. Olóòtú ẹ̀ ṣe mọ́, má jẹ́ kó sún ọ. Mo fẹ́ fi tó olórí orílẹ̀-èdè yìí, mo fẹ́ fi ṣe àpẹẹrẹ fún yín. Ẹ gbọ́ mi dáadáa, nígbà tí bàbá Buhari, nígbà tó gbàpò tí ìdìbò ní ìjọsí tẹ́ ẹ bá rántí, wọ́n jákulẹ̀, wọ́n ló ti dàgbà. Wọ́n gbé lẹ́ẹ̀kejì, wọ́n jákulẹ̀. Ó gbé lẹ́ẹ̀kẹta, wọ́n ní àti ẹ̀fẹ́ rí rárá. Nígbà tó di ẹ̀kẹrin, kò jẹ́ kó sún un ní sa ẹ̀sà, kò jẹ́ kó sún un ní. Ó gbéra, ó ní pé èmi ò ní give down, nítorí pé mo mọ ibi tí mò ń lọ, mo mọ ibi tí mò ń lọ. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ibi tó ń lọ, òun ní ogun yìí ṣe pọ̀ tó báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ibi tó ń lọ, òun ní ogun yìí ṣe pọ̀ tó báyìí. Ẹ gbọ́ gbogbo ènìyàn, tó o bá ti mọ ibi tó ń lọ, èmi mọ̀ wípé ó ti dá dídán kọ́lọ́run kó mú ọ dépò. Ẹ gbọ́,
ohun tó ṣẹlẹ̀ náà ni pé bí arákùnrin yẹn bó ṣe gbàpótí lẹ́ẹ̀mẹ́ta, ìyẹn olórí orílẹ̀-èdè yìí ni mò ń sọ lọ́wọ́lọ́wọ́, bó ṣe gbàpótí lórí di ẹ̀mẹ́ta tó di pé kò bọ́ sí, kò jẹ́ kó sún òun, ó tẹ̀síwájú nínú akitiyan. Gbogbo tó o bá ń ṣe tó bá ṣe ń já sí pàbó, tó o bá fi àdúrà tíṣà, ó ti dá dídán kó o mókè, ó ti dá dídán kó o bọ́ sípò tó o fẹ́ra rẹ. Ẹ gbọ́ mi, ìránṣẹ́ Ọlọ́run alààyè, bàbá wa nínú Olúwa Kasinta Halia, Bishop Fanilọ́lá, ó máa dára fún yín sà, ogun ọ̀run ṣẹ́gun fún yín. Bishop Káyọ̀dé Fanilọ́lá, iṣẹ́ ìránṣẹ́ yín kó máa tẹ̀síwájú. Bá a ti ń gbóhùn yín káàkiri lókè òkun àti ní Áfíríkà àti ní gbogbo ẹ̀, mo pa á láṣẹ pẹ̀lú ìpè yìí lórúkọ Jésù. Ọ̀run á mú yín dúró, ọ̀run á gbé yín ga, ọ̀run á gbé yín lékè lórúkọ Jésù. Ẹ ò ní ṣubú ara, ẹ ò ní ṣubú ẹ̀mí. Àkóríta ó sún mi, ẹ ò ní mọ nínú ayé tẹ wá. Ìrandíran yín ò ní mọ. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ìránṣẹ́ Ọlọ́run náà Michael Dàpọ̀ Ayẹni, àwọn ìránṣẹ́ Ọlọ́run láti ìlú Ìdó Fábọ́rọ̀ Èkìtì, òun ni mò ń rí báyìí lọ́wọ́lọ́wọ́. Àbó gbàdúrà, ìlú yẹn gan ọ̀run ti gbéga báyìí, nítorí pé oríṣiríṣi wòlíì ló ti ń dìde, eléyìí tí èmi náà jẹ́ kan nínú wọn. Ẹgbọ́n mi ẹ̀yin ènìyàn, gbogbo alámọ̀ prophet Olúalọ́ àti gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run gbogbo tó ń dìde nínú ìlú yẹn. Ìlú ńlá ni ìlú tá à ń pè ní Ìdó Fábọ́rọ̀ Èkìtì. Mo gbàdúrà lórúkọ Jésù, gbogbo ẹ̀yin Èkìtì, lórúkọ Jésù mo gbàdúrà, Jésù ò ní kúrò lẹ́yìn wa. Ọlọ́run ọ̀gá ògo á dúró tì wá. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mò ń bọ̀ ká wá lọ gbàdúrà bíi méjì, ó kù ìṣẹ́jú mẹ́ta. Ẹ gbọ́ mi dáadáa. Àfi ìgbà tí bàbá yẹn gbé àpótí yẹn, ó sì rí i pé òun dé ipò yẹn. Ẹ wo gbogbo tó ń là kọjá lórí ipò yẹn, ó ń la ìsàn kọjá, ó ń la gbogbo ẹ̀ kọjá. Ẹ gbọ́ mi dáadáa, ṣùgbọ́n Ọlọ́run dúró tì. Ọlọ́run máa ń dúró tì ní bí akọni ẹlẹ́rù ni. Tó bá ti mọ̀ wípé o serious pẹ̀lú ayé rẹ̀. Ǹjẹ́ ìwọ serious? Samuel Agboola, ǹjẹ́ ò ń gbóhùn lẹ́nu wòlíì báyìí? O gbọ́dọ̀ serious pẹ̀lú ayé rẹ̀. O gbọ́dọ̀ jẹ́ kí gbogbo ọ̀nà tó ń wá, gbogbo ọ̀nà rẹ̀, o gbọ́dọ̀ kórè àníyàn rẹ̀ lé Ọlọ́run lọ́wọ́. Tó o bá ti kólé lọ́wọ́, cast all your cares upon him, for he careth for you. Already ó ṣetán láti yanjú gbogbo ìṣòro rẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run wí. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ẹ mọ nǹkan tó gbé ẹlòmíì dé àkóríta ó sún mi. Ọtí mímu a máa gbé èèyàn dé àkóríta ó sún mi. Ilésànmí Ṣadé máa gbóhùn lẹ́nu wòlíì. Ọtí mímu a máa gbé èèyàn dé àkóríta ó sún mi. Ẹ̀ṣẹ̀ dídá lójoojúmọ́ a máa gbé èèyàn dé àkóríta ó sún mi. Akínyẹlé Mary Olúṣọlá, ẹ máa gbóhùn lẹ́nu wòlíì. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Tí ènìyàn bá ń ṣàgbèrè, o ò ní mọ̀ gbà gbogbo owó tó fi ń ṣiṣẹ́, gbogbo ẹ̀ pátápátá ló máa fi ṣàgbèrè tán. Wọ́n á gbà mọ́ ọ lọ́wọ́, ojú ẹ̀ á wá dá iye ẹ̀ á ṣẹ̀ wá sí. Òun náà ni pé àkóríta máa ń gbé àgbèrè, ó máa ń gbé èèyàn dé àkóríta ó sún mi. Àyàfi tó bá tètè jáwọ́ níbẹ̀, kéèyàn ó máa jalè gan. Wo nígbà tí repercussion bá dé, ó bọ́ sákóríta ó sún mi ni. Ẹlòmíì oògùn ló ń ṣe káàkiri. Olúwa mo mà dúpẹ́ lọ́wọ́ rẹ ọ̀gá ògo. Nígbà tí mò ń ṣiṣẹ́ ayé, tí mò ń kọrin bí Ebenezer Obey, tí mò ń lùlù káàkiri, kò síbi tí kò sí ìlú kékèké lọ́nà Abẹ́òkúta ni, lọ́nà Ondo State ni, tí mi ò ti lọ ń ṣe oògùn. Àṣé mò ń fìyà jẹra mi nígbà náà. Ẹgbọ́n, èmi rò wípé oògùn ṣíṣe yẹ òun lè máa fi ṣe rere láyé. Mo rò pé oògùn ṣíṣe yẹ òun ló máa sọ mí dolókìkí. Mo rò pé oògùn ṣíṣe yẹ mo rò àṣẹ ẹlẹ́dàá mi ò tiẹ̀ lo kọ́mọ̀nù òrùka. Ẹlẹ́dàá mi ò fọṣẹ dúdú wẹ̀. Mo wá ń káàkiri bí mo ti ń gbà. Àwọn eléré míì wọ́n ń ṣe rere, wọ́n ń gbèrè. Ẹgbọ́, Ebenezer Obey mọ̀ mí nígbà náà. Sani Adé mọ̀ mí àti gbogbo àwọn onílù. A jọ wà nínú ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní Juju Band Leaders. Àwọn Shina Peters, Olúfájẹ́mirókùn, gbogbo wa bẹ́yẹ, Dayọ̀ Kújọrẹ̀, gbogbo wa pátápátá la jọ wà nínú ẹgbẹ́ yẹn. Ẹgbẹ́ o, èmi ò mọ̀ wípé oògùn ò bá mi lára mu. Mo bẹ̀rẹ̀ sí ní lọ fowó ṣoògùn. Owó tó yẹ kí n fi rarin iṣẹ́, owó tó yẹ kí n fi ṣe rẹ́kọ̀dù jáde, oògùn ni mo fi ń ṣe. Bí mo ṣe ṣoògùn yẹn tó, Ọlọ́run ò jẹ́ kó ṣiṣẹ́. Mo fọṣẹ wẹ́wẹ́wẹ́wẹ́, Ọlọ́run ló sọ mí. Ọṣẹ yẹn bá sọ mí di arúgbó bámbámbámbám. Ṣùgbọ́n mo dúpẹ́, mo yin Ọlọ́run ọ̀gá ògo. Ọlọ́run tó rà mí padà. Ọlọ́run tí ò jẹ́ kí n ṣègbé lásán. Ta ni mí nígbà tí mi ò bá ní Jésù? Ta ni mí? Ẹ gbọ́ mi dáadáa.
ó wá di ọjọ́ kan mo wá kó gbogbo oògùn wọn yẹn mo wá dànù. Nígbà tí mo dànù tán mo wá gbé bíbélì Olúwa ni olùṣọ́ àgùntàn mi mo wá ṣí mo wá gbé sínú kọ́ńbọ́ọ̀dù ibi tí mò ń kó oògùn sí ẹ pé ìwọ Olúwa ni kó máa tẹ̀lé mi ibikíbi tí n bá ti lọ ṣeré ìwọ ni kó máa tẹ̀lé mi o ìwọ ni kó máa tì mí lẹ́yìn mi ò ṣoògùn mọ́. Ẹ gbọ́ nínú ọ̀sẹ̀ yẹn láti ọ́fíìsì bàbá wa Ebenezer Obey wọ́n gbé eré wá fún mi kí n lọ represent ẹ̀. Eré bíi mẹ́rin mo ṣe kan ní Thursday Friday Saturday Sunday eré bíi mẹ́rin sí márùn ni mo lù níbẹ̀ ní àwọn ibi ńláńlá tí ò ṣẹlẹ̀ rí lẹ́yìn ìgbà tí mo da Ògùngùn sọnù. Ẹ gbọ́ mi ò jẹ́ kó sún mi ní ìgbà tí mi ò jẹ́ kó sún mi mo ṣe lọ wá ṣọ́ọ̀ṣì kan tí mo kiri bọ́ nìyẹn tí mo bẹ̀rẹ̀ sí ní lọ. Ṣé mo ti mọ Ọlọ́run láti kékeré ṣùgbọ́n ẹlòmíì á mọ Ọlọ́run ó kàn jẹ́ church goers ẹni tí jẹ́ pé ó kàn lọ ṣọ́ọ̀ṣì lọ gbàdúrà lásán. Láti kékeré ni mo ti jẹ́ akọrin nínú Methodist church ń bẹ ní Ìdó Èkìtì. Ẹ gbọ́ gbogbo ẹ̀yin ènìyàn ihun tó ṣẹlẹ̀ náà ni wípé nígbà tí mo wá kó gbogbo irinṣẹ́ Sátánì sọnù lákòókò yẹn mo ní ìfúnpá mo ní ìgbàdí mo ní ọṣẹ mo ní oríṣiríṣi èyí tó máa fi bánú àwọn ìwo tí wọ́n so aṣọ pupa mọ́ lórí ó máa fi sẹ́nu báyìí tó sì jẹ́ wípé òfo ní gbogbo ẹ̀ màá jatare títí Ọlọ́run ló ní kẹ́yìn mi má kàn dànù lákòókò yẹn tó bá jẹ́ pé oògùn ẹ̀yẹ kàn mí lẹ́yìn gbogbo ẹ̀yìn mi ní ó ti wọ́ dànù artificial nígbà kó sẹ́nu. Ẹ máa bá mi dúpẹ́ ìwọ tó nífẹ̀ẹ́ mi máa bá mi kọ thank you Jesus máa bá mi kọ sílẹ̀ báyìí máa dúpẹ́ nítorí wòlíì tí ń wàásù lọ́wọ́lọ́wọ́. Ẹ gbọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá tó bí mi gan babaláwo ló jẹ́ ṣùgbọ́n mo dúpẹ́ nítorí pé kò mú mi yálé aláwo kò mú mi lọ sí igbó mọ́lẹ̀ kankan kò sì mú mi lọ sílé ológbòni. Èmi nìkan nínú gbogbo ọmọ tí bàbá mi bí èmi nìkan ṣoṣo lọ́lọ́run ò jẹ́ kó mú. Tí ìyá mi bá ń pariwo fún pé ó mú Olúṣọlá kó o mú lọ sí gbómọlẹ̀ kó o mú Olúṣọlá kó o mú lọ kó o fi lọ ṣáwó òun àti ìyá mi àti bàbá mi wọ́n á jàjàjà àṣẹ bàbá mi ti rí nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. Ní bàbá mi lo 126 years òun ló dàgbà jù nílùú Ìdó Èkìtì kó tó kú. Ẹ gbọ́ mi dáadáa kí ni mò ń sọ nígbà tí àwọn ẹ̀gbọ́n mi gbogbo torí mi ní àbígbẹ̀yìn wọ́n wá ń béèrè lọ́wọ́ bàbá bó ti ń lọ ta ni ó máa wá darí oníkan lọ máa bá Olúṣọlá Olúṣọlá tí tó jẹ́ pé kò mọ nǹkan kan tó jẹ́ ọ̀gbẹ̀rì oníkan lọ máa bá àṣẹ bàbá ti rí ọjọ́ èní mi maisha kaili posiria makuli mosinta hayi mosinta hali kaporia. Ẹ gbọ́ mi dáadáa bàbá yìí ti rí ọjọ́ ọ̀la àwọn babaláwo míì máa ń ríran dáadáa wọ́n máa ń ríran dáadáa o Ọlọ́run sì ṣe nígbà tí bàbá kú tó lọ ìgbà yẹn ní ìpè yìí dìde. Ẹ gbọ́ mi ẹ̀yin ènìyàn mo bẹ̀rẹ̀ sí ní ṣe ajíhìnrere káàkiri jẹ́jẹ́ mi ni mo jókòó tí mo lọ sórí òkè bí mo ti dé ni mo ráṣọ ọ̀hún tó ń fẹ́ bọ̀ tó sì wọ̀ mí kanlẹ̀ látòkè aṣọ wòlíì ni èmi rò pé aṣọ ojú àtàjẹ́ èmi rò pé aṣọ èrí náà gbé wọ̀ mí mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà Olúwa aṣọ èrí bá mi bọ̀ àṣẹ rọ́ ni àṣẹ wòlíì ni lẹ́sẹ̀kẹsẹ̀ mo ṣe bẹ ọmọ mi àkọ́bí mi ni mo kọ́kọ́ rí fíṣàn sí. Ẹ gbọ́ mi dáadáa gbogbo ènìyàn tí ènìyàn bá jẹ àmàlà máa sọ fún pé àmàlà ló jẹ tí ènìyàn bá mu gàrí láàárọ̀ kùtù máa sọ fún pé gàrí ló mu tí wọ́n sì máa béèrè kí lẹ fi mọ̀ mo ní kò yé mi náà mo ti ẹ̀ ń béèrè ṣé kìí ṣe pé mo ti ń ní kọ́síkọ́sí wọ́n ní rárá pé mo nọ́mà. Ẹ gbọ́ mi dáadáa àṣẹ ìpè ló dé nígbà yẹn Ọlọ́run máa ń gbé àyànfẹ́ ga tó o bá ti lè súnmọ́ Ọlọ́run agbẹ́kẹ̀lé Ọlọ́run kan kì í jogún òfo ìwọ tó ń wò mí o mà ní jogún òfo. Oh my God, the Lord God of heaven will stand for you everywhere there's nobody to stand in the name of Jesus Christ. Ẹ gbọ́ tó o bá gbẹ́kẹ̀lé ènìyàn asán ni ènìyàn máa dà ọ́ ènìyàn oh my God ènìyàn máa disappoint yẹ ṣùgbọ́n tó o bá ti gbẹ́kẹ̀lé Jésù tó dìrọ̀ mọ́ àgbélébùú yẹ ẹ gbọ́ mi dáadáa ó ti dáa dandan kí ìṣòro ayé rẹ kó pin ó ti dáa dandan kí ìyanu kó ṣẹlẹ̀ ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo wà nínú Matthew chapter 11 Matthew chapter 11 and verse 28. Matthew 11 chapter 20 and verse 28. Ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ àti tí a sì di ẹrù wúwo lé lórí èmi ó sì fún yín ní ìsinmi èmi ó fi ìsinmi fún yín. Ẹ gbọ́ Bíbélì yẹn wẹ́rẹ́ ni o. Ẹ gbá àjàgà mi sí ọrùn yín
kí ẹ sì máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi, nítorí onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn ni èmi. Praise the Lord. Ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín, ẹ̀yin ó sì rí ìsinmi. Ẹ má bínú, bíbélì yẹ wẹ́wẹ́ ni, òun ni ò jẹ́ kí n rí ká alẹ́ láwa yìí. Ẹ gbọ́ mi dáadáa ẹ̀yin ènìyàn, ẹ gbọ́ ohun tí ọ̀rọ̀ ń sọ. Ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé, oh my God, ó ní ẹ tọ̀ mí wá, gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ yẹ. Ó túmọ̀ sí pé gbogbo ẹ̀yin tí ó jẹ́ wípé ẹ ti ní ìṣòro tó kọjá ipa ẹ̀mí yín, gbogbo ẹ̀yin tó ti ní ìṣòro tẹ́ ẹ rò pé kò sí ọ̀nà mọ́, gbogbo ẹ̀yin tẹ́ ẹ rò pé kò sí àtúnṣe mọ́, gbogbo ẹ̀yin tẹ́ ẹ rò pọ́ta ti rẹ́yìn yín, nǹkan tí Ọlọ́run bá wa sọ nù. Olúwa sọ pé àjàgà mi rọrùn, ẹrù mi sì fúyẹ́. Ẹ gbọ́ mi dáadáa, kò sí ohun tọ́lọ́run ò lè ṣe fún ọ. Ọlọ́run ó fàyè rẹ̀ dára rere. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run, ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run o, ẹ gbọ́ mi dáadáa. Àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀, èyí tèmi náà ti là kọjá. Ẹ gbọ́ mi dáadáa. Àkọ́kọ́ tó o bá dálé ṣọ́ọ̀ṣì sílẹ̀, tó o dálé ìjọsìn sílẹ̀, tọ́lọ́run ní kó o gbé kalẹ̀, tó o sì gbé kalẹ̀, tó o bá kẹ̀rẹ̀ nínú àdúrà, Sátánì á gbàjọba. Ẹ gbọ́ mi dáadáa. Nínú ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn wọn á bẹ̀rẹ̀ dáadáa, wọn á pàtẹ́wọ́ fún wọn nígbà tí wọ́n bẹ̀rẹ̀, ṣùgbọ́n tó bá tó àkókò kan, ilé iṣẹ́ ìránṣẹ́ yà forí ṣánpọ́n. Ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín. Ẹ gbọ́, àwọn oṣó àjẹ́ àkọ́kọ́ ṣe báyìí, wọ́n á máa wù ọ́, wọ́n fẹ́ wo àrà tó o fẹ́ dá nígbà tó o dá lé ìjọsìn sílẹ̀. Wọ́n máa wù ọ́ pé kí ló fẹ́ itú wo ló fẹ́ pa. Nígbà o bá bẹ̀rẹ̀ sí ní pariwo, gbogbo oṣó àjẹ́ tí ń bẹ ládùúgbò yìí, gbogbo oṣó èmèrè tí ń bẹ ládùúgbò yìí lágbègbè yìí, iná Olódùmarè kó máa jó yín. Wá ní that's right, wàá dàmà ládùúgbò yìí kí iná ó máa jó àwa. Wọ́n gbógun tì ọ́. Ẹ gbọ́ mi, ẹlòmíì èrò bíi 50 tó kọ́kọ́ jọ, nígbà tí ó bá wojú wẹ̀yìn wọ́n kù bíi 5. Á wá di aláìmọ̀ọ́ṣe, á wá máa wo pé ṣé Ọlọ́run pè ń gan ni. Ó dáa, nígbà tí ẹlòmíì gan tiẹ̀ wá gbàdúrà dáadáa, ohun tó ti ṣẹlẹ̀ sí mi dáadáa ni, tí gbogbo ṣọ́ọ̀ṣì máa kún bámú, láláì dọ́gbọ́n sí, láláì rí nǹkan kan mọ́lẹ̀. Ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ọ, kí ló máa ń ṣẹlẹ̀? Òun náà ni wípé Sátánì á sì gbé ogun dìde láti ìmùlẹ̀ òkùnkùn, láti ìsàlẹ̀ odò ni wọ́n ti máa wá láti dán ọ wò. Ẹ gbọ́ mi dáadáa, oríṣiríṣi nǹkan náà fi máa ń dán ìránṣẹ́ Ọlọ́run wò. Wọ́n lè fi àgbèrè dán ọ wò. Tó o bá ti há sóko àgbèrè, tó o mọ́ máa kọrin kan tó o bá lò, tiẹ̀ ti ta nìyẹn. Iṣẹ́ ìránṣẹ́ ẹ ti forí ṣánpọ́n dànù nìyẹn. Oríṣiríṣi á fi owó dán ọ wò. Ìwọ tó o bá jó lójú kòkòrò owó, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ni mò ń bá sọ̀rọ̀ díẹ̀, mo kàn yapa síbẹ̀ yẹ kí n bá yín sọ̀rọ̀. Ẹ gbọ́, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, mo yà bàrà ni o, kí n kàn sáré kí n ṣí yín níyè wípé Ọlọ́run ṣe ń bẹ lẹ́yìn yín bí akọni ẹlẹ́rù. Ẹ gbọ́, Ọlọ́run wo àrà tẹ́ ẹ fẹ́ dání, Ọlọ́run wo bóyá ẹ máa padà lẹ́yìn tẹ́ ẹ máa tẹ̀lé Sátánì. Ẹ gbọ́ mi dáadáa, ẹlòmíì gbogbo èrò tó kójọ yẹn wọ́n kàn máa lọ ní méjì mẹ́ta. Nígbà tó bá yá, ó dáa, bí iṣẹ́ ìyanu bó ṣe ń ṣẹlẹ̀ nínú ilé ìjọsìn yẹn. Ẹ gbọ́, Sátánì, àwọn tó yẹ kó jẹ́rìí sí agbára Ọlọ́run, àwọn tó yẹ kó san ẹ̀jẹ̀, wọ́n á sì mú ẹ̀jẹ̀ tó yẹ kí wọ́n sọ nílé ìjọsìn yẹn, wọ́n á mú lọ sílé ìjọsìn míì tí ò tiẹ̀ mọ̀ ìgbà tí tó ń bá jagun. Ìránṣẹ́ Ọlọ́run, ẹ̀yin ni mò ń sọ. Wọ́n gbé ògo yẹ, ògo tó yẹ kó jẹ́ ti ìjọ rẹ, ògo tó yẹ kí gbogbo èèyàn kán máa mọ̀ pé agbára Ọlọ́run ń lò, kán mọ̀ wípé agbára Ọlọ́run ń bẹ lórí rẹ. Wọ́n á sì gbé lọ sí ilé ìjọsìn kékeré kan báyìí, wọ́n á sì lọ sán síbẹ̀. Ẹ gbọ́ mi dáadáa, ó ṣẹlẹ̀ ní ọdún kan ní Kenaland. Arákùnrin kan Dọ̀pẹ̀mú Agége ni wọ́n ti gbàdúrà fún. Ṣọ́ọ̀ṣì tó gbàdúrà fún yẹn, ṣọ́ọ̀ṣì ilé pákó ni. Bó ti gbàdúrà fún ló wá lọ gba contract l'Abuja. Nígbà tó fẹ́ san tithe, owó sì níyì ńgbà náà, 11 million naira ló fẹ́ san. 11 million yẹn Ghana must go bíi 3 náà máa fi gbé, torí owó kéékèèké ló sì wà nígbà yẹn. Ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀, ló wá gbé owó yẹn, ló wá gbé dé Kenaland. Bó ṣe gbé dọ́dọ̀ bàbá Oyèdépò, bó ṣe ń ṣe thanksgiving pé thank God mo lọ gbàdúrà níbì kan, ibi tí mo ti gbàdúrà yẹn ṣọ́ọ̀ṣì kékeré kan ni, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé Ọlọ́run ti ṣe ìyanu. Mo ti gbé táìtì contract tí mo gbà yẹn, mo ti gbé táìtì ẹ̀ wá báyìí. Bí bàbá ṣe dìde nìyẹn. Bàbá Oyèdépò dìde pé get me the microphone. Hello, testimonial, please come closer. How are you? Where is that church? Níbo ni ṣọ́ọ̀ṣì gan tán ti gbàdúrà fún ọ yẹn
tí gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run bá ń ṣe bẹ́ẹ̀ ẹ gbọ́ ìgbàgbọ́ máa tàn káàkiri àgbáyé tá a bá ń ṣòtítọ́ pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ wa. Bàbá yẹn ní láti sọ fún arákùnrin yẹn pé ibi kọ́ ló máa san táìtì 11 mílíọ̀nù yìí sí, ó máa lọ sí ibi kékeré tán ti gbàdúrà fún ọ yẹn. Bàbá yẹn gbé security dìde pẹ̀lú mọ́tò kí wọ́n kó gbogbo owó yẹn sínú mọ́tò, wọ́n sì wá ṣọ́ọ̀ṣì kéréje yẹn pákó náà fi kàn, ó sì gbé 11 mílíọ̀nù yẹn lọ síbẹ̀. ẹ gbọ́ bí ìjọ yẹn náà bó ṣe dìde nìyẹn. ẹ gbọ́ mi dáadáa, tí gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run bá ń ṣe bẹ́ẹ̀ ẹ wá wọ́n tó ṣẹlẹ̀, ṣe bí èèyàn ló gbàdúrà, ṣe bí òun ló yẹ kó wá san táìtì fún, ṣùgbọ́n ogun tó ń ja ìjọ yẹn, ogun tó ń ja ìránṣẹ́ Ọlọ́run yẹn kò jẹ́ kí wọ́n gbówó yẹn kán wá san sí ọ̀dọ̀ ẹ̀. òun náà ni mo ṣe ń sọ̀rọ̀ ní àṣálẹ́ yìí. ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ̀yin ènìyàn. ẹ gbọ́ gbogbo ohunkóhun táyé ṣe sí ọ̀nà mi tí kò jẹ́ kí n rọ́nà lọ, gbogbo ohun táyé fi ń bẹ̀ mí wò, gbogbo ohun táyé fi gbogbo àmì ayé tó sọ mí sákòríta ó sún mi ní àṣálẹ́ yìí lọ, Olúwa já mi gbà. ó yá gbàdúrà bẹ́ẹ̀, gbàdúrà dáadáa, gbàdúrà dáadáa. ogun tó sọ mí sákòríta ó sún mi, ogun tó sọ pé kò sọ́nà mọ́, àmì táyé fi sí mi lára, àmì tí àwọn ayé fi